tó wọ́n ló dáa láti pàgọ́ mẹ́ta ọ̀kan fún bí ọ̀kan yòókù fi lè jà bẹ́ẹ̀ ni lónìí a tún dé bóyá ó tó jọ méjì mẹ́jà tá a ti ríra wa tàbí tá a ti gbọ́ra wa gbẹ̀yìn ṣùgbọ́n lónìí ọlọ́run tún fààyè ẹlẹ̀ nítorí pé ọ̀rọ̀ ìlú yìí náà ni à ń lọ à ń bọ̀ lọ́mọbìsẹ̀ sọ wa o Yorùbá bọ̀ wọ́n ní àgbọn ọgbọ́n òkú alùgbùlùgbù ọ̀sà bá ṣe bí òkú ìjáráyé omi bẹ́ẹ̀ lọ̀rọ̀ wá rí báyìí ó nílùú yìí a tún dé bá a ti ṣe torí pé òwú ọlọ́run bẹ́ẹ̀ ni ètò bó ti ṣe ń lọ nílẹ̀ Oòduà ọ̀la ló tún dé sójú wòran yín o láti iléeṣẹ́ Golden Chance Media èyí tẹ́ ti mọ̀ lórí YouTube ní àbí lórí Instagram lórí Telegram orí kí ìtẹ́ tí ń wò wá orúkọ tèmi náà ló sọ àgùntàn Michael Lánìlú ti ní wọn bàbá wòlíì tó ṣẹ̀ gba Jésù bẹ́ẹ̀ ni ó pè tá a fi ń dààmú ọlọ́gbọ́n owó aláìlágbára bá fi ń dààmú alágbára a tún dé sórí ètò bó ti lọ nílẹ̀ kóòtù òjìire la bá wá lónìí pẹ̀lú bàbá wa tájọ́ ṣètò yìí wọ́n dárúkọ wọn o máa pè yín lórúkọ. Bàbá wa olóyè ọ̀kan làwọn káàbọ̀ sórí ètò lónìí mo mọ̀ pé wọn bá ta fẹ́ ṣe yìí lálá olú òkùtùkù ó sì hù bó ṣe orí lò ẹ bá mi kí àwọn aráalé bàbá bí wọ́n ti wí ọ̀ya ẹ kí àwọn aráalé bàbá ìṣàlejò. ẹ ṣé mo dúpẹ́ olóòtú àkúrọ̀lẹ́ àkó àyálẹ̀ ta o Olódùmarè yóò gbàdúrà wa o. Àmín. kí gbogbo ojú tí ń wò wá pé àkúrọ̀lẹ́ àkó sinmi òní àdúrà gbogbo wọ́n gbà o. Àmín o. ojú òní tí wa o. Àmín. ilé ọdún àwọn gbogbo wa o. Àmín o. pẹ̀lẹ́ olóòtú mo kí n gan ẹkú akitiyan o. ọlọ́gbà fún wa. Àmín 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 ó kọ yín kó. orúkọ mi ni Abdul Waheed ọ̀kan làwọn bíbí ilẹ̀ Oòduà. ẹ káàbọ̀. tó bàbá bí ọ̀rọ̀ orin Sunny Adé ní ọ̀rọ̀ tó ń lọ àti ẹ̀fọ́rin sí torí ọ̀rọ̀ orin kọ́ ní ṣe wá báyìí Oòduà wọ́n ní ń bọ̀ akọrin ṣùgbọ́n kì í yá bó ti ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá ó dàbí ẹni wípé à ń wo ṣàkun ọ̀rọ̀ bí ó ti ń lọ pàápàá ní ti ọmọ ọkọ ojúlówó ọmọ ọkọ ọmọ Oòduà ọmọ ilẹ̀ Yorùbá abínibí ọ̀kọlà ọmọlúwàbí tí ọ̀rọ̀ Yorùbá ká lára tó bọ́ọ̀dé tó sì ná gbogbo ohun tó lórí ṣẹta àti jà fúnra Yorùbá pẹ̀lú ohun tí àwọn àjèjì gòdògbò tí a pè ń Fúlàní tí wọ́n ya bolẹ̀ Yorùbá táwọn ò gbalẹ̀ tarùpéré ni àwàdà ni tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í ṣọṣẹ́ ká wọnú ilé ká mú ìyàwó níyàwó tó wu ni ká mú lọ tá a bá sì bá alágídí ká lè gbé sí wọn náà kálí eléyìí làwọn afẹ́ bá sùn náà eléyìí làwọn afẹ́ bá sùn náà àwọn ìyàwó yín tí wọ́n sì kó bọn tì wọ́n lọ́rùn káwọn olóko lọ kákan gbẹ̀mí èèyàn kú tí ò sí tọ́lọ́pàá ó ṣe sí tí ò sí sẹ́ni kankan ó ṣe tíjọba ò tẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ tó sì kára tó bó de bàbá ẹ bá wa yan ọkùnrin láwo. ẹ ṣé olóòtú ṣe rí arákùnrin ọ̀gbẹ́ni Sunday Adéyẹmọ mo ń fi àsìkò yìí mo fi ń kí pé ó kó akọni ṣe mo sì ń yẹn torí pé gbogbo nǹkan tí ń ṣe pátápátá kì í ṣe fún òun nìkan àbẹ̀bí ẹ̀ ní í ṣe fún. gbogbo lẹ́kọ̀ọ́tù náà ló ṣe é. kóòtù òjìire ni torí pé ntọ́ ṣẹlẹ̀ yìí kò síbi tí ò ti máa ṣẹlẹ̀ báyìí káàkiri gbogbo lẹ́kọ̀ọ́tù òjìire tí gbogbo àìsí ìmúgbáwa náà ń gbọ́ tá à ń rí tí wọ́n ń sọ rẹ̀ tí gbogbo ẹ̀ hàn wá tá à ń rí gbogbo àwọn gómìnà pápátá náà wọ́n ń rí gbogbo àwọn ọ̀tọ̀kọ́lùwà náà ni wọ́n ń rí ìwà ògbà tí nǹkan ti ń ṣẹlẹ̀ kò tó lè pọ̀ mẹ́wàá bọ́ọ̀dà ń gbò dórí ìhùn náà ni wọ́n ní tí nǹkan bá ti dórí ìhùn nǹkan ó ṣẹlẹ̀. ọgbà lọ ṣẹlẹ̀. ń gbò dórí ìhùn ni ọmọ náà ọgbà akíní léyìí. nílẹ̀ tó ní ìlú tó lọ́ba tó níjòyè tá a sì níjọba wà. tá a sì níjọba tá a lọ́ba tí wọ́n jẹ́ pé ẹnìkan tọ́kàn wá bá ní gbé ní ọ̀wá sọ̀rọ̀ ẹ̀. àríkan lásán tí ó lóun dáran wá. wọ́n á sọ wá di kanagbọ́njá. sí wa lọ́rùn. gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ lóòótọ́ kò dáa àwọn ẹni ẹlẹ́ni wọ́n ń dáko oko tí wọ́n ń dá tí gbogbo wa ń jẹ tẹ́ wàá kan mọ́ kó ẹ bò kó jẹ́ ẹ tó pa wọ́n ẹ bẹ̀ yàwó wọn sùn. abẹ́rẹ́ nǹkan. ẹ wà ní bákan nítorí ọmọkùnrin ṣe ó ṣe ó tíráì gan o mo yẹn gan mo fọwọ́ ẹnu yẹn gan gidi ni mo sì gbà fún ọ̀rọ̀ òní.
Yorùbá bọ̀ wọ́n ní fura lógun àgbà bàbá Ògúndé kọ́ lórí inú agbọ́n òfura kò lóyin ọ̀bọ òfura kò dèèyàn. Bàbá ó dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú àwọn nǹkan tẹ́ sọ nípa Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn pè ní Sunday Igboho torí ọmọ ọkọ tòótọ́ ni ọmọ ọkọ tààràtààrà ni. Yorùbá ní ìlú kan tí ò bá tó bá sì ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà àwọn tá àti ẹ̀bí ń bí gan ni wọ́n á dà wá láàmú báyìí. Bàbá ẹ lè ṣàkíyèsí nǹkan kan wọ́n á fẹ́ kí ẹnìkan ń bẹ fáwọn àti bẹnu lé. ẹ ṣe olóòtú ọlọ́dún yóò gbà fún yín bá mi àbí àyàn sì gbà tó ní iṣẹ́ ìbílẹ̀ yín náà ń ṣe. ẹ rí Sunday Adéyẹmọ Ìgbòho kì í ṣe tí mi náà mọ̀. ọ̀kẹ́ yín náà mọ̀ ọ́. mọ̀ gidi tipẹ́tipẹ́ ní pápá ọmọ dáadáa bẹ́ẹ̀ pé tó bá rí mi kò ní pò wọ́n mọ̀ mi. ṣé wàá rí mo fẹ́ fún ní ìkìlọ̀ mo sì fẹ́ gbà nímọ̀ràn àti kìlọ̀ àti mọ̀ràn nǹkan kan náà ló já sí torí pé kọ́lọ́ọ̀bá kó ṣàánú wa iṣẹ́ ribiribi tí ń ṣe iṣẹ́ ńlá ni àmọ́ àwọn kan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá wa yìí bóyá ká pé kò yé wọn bóyá ká pé ìjẹkújẹ tí wọ́n ń jẹ tí wọ́n rí jẹ lọ́wọ́lọ́wọ́ bóyá lẹ ká pé ẹ lánà jẹun kó kú tí wọ́n fi ń dẹbi wọ́n fi bí apákọ̀ kan lú ẹ̀gẹ́nsì ọmọkùnrin lórí ó sì ti ń gbé léyìí tí ó sì rí bẹ́ẹ̀. ó yọ rí bẹ́ẹ̀ o. ṣé wàá rí ìmọ̀ tí màá fẹ́ fún olóyè Sunday Igboho náà ni wípé mo fẹ́ kó ṣọ́ra sí nípa lákọ̀ọ́kọ́ nípa pé káwọn oníròyìn kí a máa bí léèrè ọ̀rọ̀ kó máa dá wọn lóhùn kó kàn máa dánú dáhùn kó máa dánú sọ̀rọ̀ sáà mo fẹ́ kó ṣọ́ra sí pàápàá lọ́wọ́lọ́wọ́ tó wà ní ìsìn ó yẹ kó ti ní agbẹnusọ tí ó gbé tó bá fẹ́ bá sọ̀rọ̀ òní wọ́n lọ bí tí PA bá lọ bí PA tí sẹ́ni bá fẹ́ kí PA ò dá wọn lóhùn á fún ní ọ̀dà tí ó bá fẹ́ kó fún wọn tí ó bá fẹ́ kọ́ dá wọn lóhùn á sọ pé no mo dá wọn lóhùn no comment tábà sì rí pé wọ́n bá káwọn náà wọ́n bì kan kọ́ má dá wọn lóhùn kó pé ntẹ́ ẹbí lérè no comment. kò sáyè sí i. ìrìnàjò kankan sọ̀rọ̀ báyìí torí pé àwọn oníròyìn iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ ńlá ni kì í ṣe pé iṣẹ́ ńlá kọ́ àmọ́ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí táwọn olóògbé bá fẹ́ máa ràn wá lọ́wọ́ lórí iṣẹ́ ìpè kí nǹkan ó fi lójútùú kó fi dáa irú olóyè Sunday Igboho yìí tí wọ́n bá ti interview rẹ̀ tí wọ́n á rí i pé ó ti ń tàgẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo sì kí akẹ́rọ̀ mo gidà ní kó lọ́rọ̀ rẹ̀ mo ní jẹ́ kọ́ńsà yé wọn pe ọ̀sọ̀ rẹ̀ ọkàn sọ̀rọ̀ láàrin lásán ni mo ní jẹ́ kọ́ńsà yé ẹ wo rúbi kan tí wọ́n ti lọ interview rẹ̀ tó ti ń sọ̀rọ̀ sí àwọn lọ́balọ́ba gómìnà irú èyí wọn yẹ wọn dì tiẹ̀ kó nù ọ̀rọ̀ rẹ̀ nígbà kò yẹ kán jẹ́ bóde rárá kọjọ́ jáde irú tó lọ sọ tó lọ hàn sí Ọọ̀ni of Ifẹ̀ yẹn kọ́ ẹ kọjọ́ jáde sẹ pé irú Ọọ̀ni of Ifẹ̀ yẹn ọba dáadáa ni ọmọkùnrin yẹn ọba dáadáa tó jẹ́ pé oyè ńlá tiẹ̀ nílẹ̀ ní Àrólé Oòduà ọba gidi ni tó wúlò Àrólé Oòduà kódà ó wúlò lórí oyè púpọ̀ yìí èèyàn gidi gan ni kó lọ ń da Ọlọ́run máa dá látọ̀rọ̀ wá fún yẹn gidi tó kí tí ì bá sẹ̀yìn gidi ẹ̀wọ̀n tí wọ́n ti dá wàhálà alẹ́ bá láàrin Sunday Igboho àti ẹ̀ ìwọ̀n kúlò tó jáde yẹn ṣùgbọ́n a rí i pé ọba nígbà tí wọ́n tó ṣe àgbà náà tó sọ pé tó òun ti rí i pé àṣìṣe lọ́jẹ́ fún un ó sì dáríjì ọba náà tó wá fẹ́ràn ara ẹ sọ pé ìrìnàjò tó ń rìn lọ ọ̀dọ̀ Buhari tí wọ́n kò ń lọ òun mọ tó ń bá lọ torí kí nǹkan lè dáná ló ń bá lọ adétí sùn òun náà mọ tó bá lọ bẹ̀ tí wọ́n pé gbowó ó sì lóun ògbó wọn kan pàápàá náà tá a lè ọmọrú ìhà tí ọ̀rọ̀ owó kọ sí arákùnrin yẹn ṣe é pé olówó gidi ni. wọn náà kì í ṣe pé ìyàwó ń jẹ. kì í ṣe pé ìyàwó ń jẹ ó mí inú owó ni ń gbádùn inú owó ni kó tí wọ́n wà inú oyè ńlá tí mo wálé kí tí wọ́n wò ní àwọn akáàkiri so nídìí èyí mo rọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa gba ìròyìn lẹ̀ ẹ dákun agbátẹ́yìn náà ní láti lè fi máa fi jà fún wa náà ní gbogbo orú nǹkan báyìí irú èmi náà ní sítẹ́ interview lọ́wọ́ nìsín tí n bá ṣe mistake ọ̀rọ̀ kan láti sọ ẹ gbọ́dọ̀ yọkù mbẹ́ kọ́mọ bàbá tí n bá wí jẹ́ orí pé ẹlòmí irú Sunday Igboho yẹn tẹ́ ẹ bá ṣàkíyèsí bó ṣe wà yẹn agbára yẹn ti dúró lára ẹ̀ gẹ́gẹ́ bí pé kí ló dé inú bí gan ó pẹ́ ló ti ló gbẹ̀yìn wá fẹ́ ó fẹ́ wó lò sí ló dé inú sí bí gan kí ni ó sì máa gùn so àwa táwa jẹ́ ọmọ Yorùbá ẹgbẹ́ rẹ̀ táwa interview àmọ́ bá sì máa ṣe àmọ́ editing tí ó bá wú tí ọ̀dà àmọ́ mú kó ń bẹ̀ pàápàá náà tó wá ń gba Sunday Igboho mọ̀ ń gbà mọ́ràn kó dákun torí Ọlọ́run kó ṣọ́ra sí i kó má kàn máa sọ̀rọ̀ kó kàn máa sọ̀rọ̀ kó sì má gbẹ̀mí léèyàn kó ṣọ́ra sí i kó sì má máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ agbára tó bá ní
kọ́ máa fẹnu sọ jáde ìgbà tí mú yàn nu kíní kan mo níbì kan kíní kan mo níbì kan kọ́ máa sọ ọmọ mi ò ní nǹkan kan mi ò jẹ́ nǹkan kan ọlọ́run ni mo ní ní kọ́ máa lẹ́nu rẹ̀ so ọlọ́run yóò sì máa tì lẹ́yìn yóò wà pẹ̀lú rẹ̀ yóò dúró tì o. bàbá ṣé ẹ kú ohun ó dàbẹ́ nípa ẹ̀fẹ̀sùn ká àwa gan oníròyìn ó dà bẹ́ẹ̀ náà torí tó fi ń dùn náà nù ẹ̀ẹ́dá pé kákan máa yẹra wa nìkan náà ní kò sẹ́ni tí ò lásìsè tiẹ̀ agẹ́bẹ́ bí ọmọ Yorùbá mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀gá mi Koiki torí láti ìlú òyìnbó náà láti jọ ń sọ̀rọ̀ ṣùgbọ́n ó lè má dá mi mọ̀ dáadáa o ṣùgbọ́n èmi dá wọn gbogbo ẹ ló mẹ́kun o kò sẹ́wọ̀ èèyàn mélòó lẹ́kùn ó mọ̀ ṣùgbọ́n a ti jọ sọ̀rọ̀ rí dáadáa ọ̀gá dáadáa ní Koiki ọ̀rọ̀ mo du akalára púpọ̀ ó sì fi lóyìnbó sílẹ̀ kódà ó náà mo rí inú aṣọ agbára ẹ̀rù bà mí pé ọ̀gá bó ló ti a jẹ́ sẹ́rí àwọn àtàjọ́ oníròyìn náà lóòótọ́ tájọ́ ọmọ kóòtù òjìrè ó yẹ ká fura o olójú mélòó tó yẹ ká máa bi Sunday Igboho òṣàlérè lọ́wọ́ tá a wà yìí bó sì fún ẹ̀yin tá a jẹ́ bíi agbẹnusọ oníròyìn fún bàbá yìí ẹ ṣiṣẹ́ yín gẹ́gẹ́ bíi professional torí pé irú wa náà mọ bó ṣe ń lọ ìdíròyìn torí iṣẹ́ ìròyìn làwa náà lọ kọ́ léèwé tá a sì ń ṣe láti ọ̀pọ̀lọpọ̀ ọdún ó láwọn nǹkan tí ẹni tá a nífẹ̀ẹ́ tá a nífẹ̀ẹ́ kó bọ́ sínú ẹ̀ ẹ jọ̀wọ́ ẹ̀yin oníròyìn tẹ́ yí bàbá yìí ká ẹ̀yin ni ẹ máa ba géètì irú àwọn oníròyìn tó lè wá sọ́dọ̀ ẹ̀ ó ṣeé ṣe bẹ́ẹ̀ ẹ kọ̀ǹtró àwọn oníròyìn tó lè wá bẹ́ẹ̀ ni òfin fàyè gbà á ẹni tó bá fẹ́ bá sọ̀rọ̀ àwọn ọ̀tá ń wá lórúkọ pé wọ́n jẹ́ oníròyìn tí wọ́n bá dé àwọn nǹkan tí ò yẹ èmi náà gba ẹ̀sùn yìí pé lóòótọ́ pé kò yẹ kákan máa béèrè gbogbo ìbéèrè torí ẹnìkan ló ń béèrè pé ìpàdé òun ẹjẹ ní pẹ̀lẹ́lẹ́yẹ kí lè ní orí afẹ́fẹ́ ara ìmọ̀ṣẹ́ yìí náà tá à ń wí nìyẹn nígbà tó jẹ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́lòmíì kì í ṣe oníròyìn gangan tààràtàrà a kàn bù ìbéèrè tí ò yẹ ká gbọ́ ká máa wá gbọ́ so nídìí èyí ẹ jọ̀wọ́ àwa tá a jẹ́ pressman tá a yí bàbá wa Sunday Igboho ká ẹ já máa check ẹ jẹ́ ká máa bọ́bá ìmí gan tán bá ti sọ jáde ẹ gé kúrò ní táyà ń sọ torí pé ohun tá à ń jà fún ni òmìnira ẹ má jà gbéra wa lé ọ̀tá lọ́wọ́ òun lọ́lọ́run lò lọ́wọ́lọ́wọ́ ní ìsìn inú ẹnikẹ́ni dùn inú ẹnikẹ́ni ò dùn Ọlọ́run ti yàn náà torí pé àkókò ti lọ á ṣe apá kejì ẹ̀ torí pé òun ni ó jẹ́ ìparí ẹ̀ torí kò parí síbi tí a sọ sí yìí o bàbá ẹjọ́ ẹ tún máa dágbére lórí ètò pé à ń padà bọ̀ láìpẹ́ yìí. tó mo kí n olóòtú ẹ kú iṣẹ́ àdúrà wo gbà mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ojú yín tẹ́ fi ń wà wà ní fọ́ o tẹ́ fi ń gbà wá náà sì ní ìdí o a sì máa tọ́pa ìlànà àtàlàáfíà èyí ò ní í jókòó fún wa ẹ sì mo dúpẹ́ o. ṣé o tó kò jù bá lọ báyìí sókí náà nítorí àfẹ́ kó dá wa lágara omi tó ń bọ̀ o torí kò parí síbi tó wà yìí àlàáfíà fún yín o.